ọ̀rọ̀ ọmọ ẹ̀yẹ pọ̀ lẹ́nu àwọn èèyàn pa. ẹ mú bí ọmọ gẹ́rẹ́ ló gbé bẹ́ẹ̀ wọ́n pákéjì ẹ̀ nínú òfin tí wọ́n bẹ̀rẹ̀. ọ̀rọ̀ àyè nígbà fún mi ọ̀rọ̀ ìkìbí ẹ̀fọ̀rọ̀ ìkìbí lẹ̀ akéwù ẹ̀dùn kéwù èyí á sẹ́ kéwù di gèfèrí èyí ọgbọ́dọ̀ kéwù di gèfèrí èyí ọgbọ́dọ̀ kéwù di gèfèrí ọgbọ́dọ̀ kéwù di gèfèrí tó ọ̀rọ̀ ìkìbí nu. Ọba Kánò. Lọ́dọ̀ Sanusi Lamido. Ẹ̀ẹ́dà Sanusi Lamido. Tó wá jẹ́ Amir. Tó jẹ́ Amir. Tó wá ń jẹ́ Khalifa àgbà. Tó wá ń jẹ́ Khalifa àgbà, Khalifa ti lè kúlà fáì fún gbogbo Nàìjíríà. Bá a ti ń sọ̀rọ̀ South West yìí. Bá a ti ń sọ̀rọ̀ South West, tá a sọ̀rọ̀ bàbá Adénẹ́kàn. Tó gbogbo South West, Khalifa. Bẹ́ẹ̀ ni àti gbogbo stéètì kọ̀ọ̀kan. Gbogbo tó yẹ wọ́n jẹ́ Nàìjíríà ọ̀ndẹ̀ ní tọ́wọ́. Ní Nàìjíríà bí yìí lónìí. Bàbá wa Sanusi Lamido àwọn ní Khalifa ti lè kúlà fáì. Nítorí ẹni táwọn oníkan gbélé lọ́wọ́ ni. Nítorí ẹni táwọn oníkan gbélé lọ́wọ́ nù ni. Tó sì jẹ́ oyè bàbá tó bí. Tó sì jẹ́ oyè bàbá tó bí wọn. Tọ́ ní Tìjàníyà o. Ní ti Tìjàníyà o. Tìjàníyà o. Lójú ọ̀nà ti Tìjàníyà o. Ìkọ́mọ̀ṣẹ́ Ọlọ́run. Ìkọ́mọ̀ṣẹ́ Ọlọ́run. Ìsàmọ̀nà Ọlọ́run. Ìsàmọ̀nà Ọlọ́run. Kíkún Ọlọ́run. Kíkún Ọlọ́run. Mọ́sàbá fún ọ jù bẹ́ẹ̀ lọ. Mọ́sàbá fún ọ jù bẹ́ẹ̀ lọ. Ìfàyàbalẹ̀ tọ̀dọ̀ Ọlọ́run kó bá a ṣe. Ìfàyàbalẹ̀ tọ̀dọ̀ Ọlọ́run kó bá a ṣe fún wọn. Ayatul Kursi. Khalifa àgbà. Khalifa àgbà. Tó a gbé bí ọba Sanusi Lamido ṣe tó ọ́ndà rẹ̀ lòun náà tó wà. Tó ṣe pé bí ọba Sanusi Lamido ṣe tó ọ́ndà àwọn náà làwọn náà tún wà. Ní Kaola. Ní Kaola. Bàbá Fadilatu Sheikh. Bàbá wa Fadilatu Sheikh Mahi Muhammadu Mahi. Tí ń jẹ́ àlífà lónìí. Ọlọ́run bá wa mójútó wọn. Ọlọ́run bá wa kún wọn. Èyí la fi. Ọ̀dọ̀ Ọlọ́run lọ̀gá pín sí. Ọ̀dọ̀ Ọlọ́run bá lọ̀gá pín sí. Ọ̀gá ọmọ bẹ lẹ́yìn ọ̀gá ni. Ọ̀gá ọmọ bẹ lẹ́yìn ọ̀gá ni. Bí Àlífà Máyínà ti wá tó. Bí Àlífà Máyínà ṣe tó Alias. Àwọn náà tó ń bẹ lọ́dà Àlífà Ṣùbẹ́rù ní. Àwọn náà tó ń bẹ lọ́dà Àlífà àgbà. Àlífà àgbà Sheikh Zubair Nífàsì Àtìjáni. Nífàsì. Ẹ̀yà ní Tìjàní Àtìjáni àwọn oníkan. Àwọn oníkan nù ní tán jẹ́ àbílù bàbá. Àwọn tó dá alẹ́ nù. Àwọn tó dá alẹ́ tọ́lọ̀ ń tọwọ́ wọn gbé jáde nù ní. Èyí sì lè mú mi tẹ́ni ó kú odò. Èyí ò sì lè mú mi tẹ́ni tó kú sódò. Gbogbo bálùbáríkà ṣe lè mú tó. Gbogbo bálùbáríkà ṣe òkú tó. Àwọn tó ní nǹkan wọn ní nǹkan. Àwọn tó ní nǹkan ló ní nǹkan. Ẹni ó lẹ́rú ló lẹ́rú. Ṣé ó Tìjàní ló ní nǹkan ẹ̀? Ṣé ó Tìjàní ló ní nǹkan ẹ̀? Àlùbáríkà rẹ̀ ló dé sí nìgá. Àlùbáríkà wọn ló dé sí nìgá. Ló sì dé gbogbo àyè. Ló sì dé gbogbo àyè. Àlífà Ṣùbẹ́rù náà. Àǹtí ń bẹ láyè náà lónìí. Sheikh Zubair Àtìjáni. Ọlọ́run jẹ́ wọn máa bẹ dáadáa. Àmín. Ọlọ́run máa bẹ dáadáa. Ọlọ́run jẹ́ wọn máa bẹ dáadáa. Àti Fas. Àti Fásì. Àti Algeria. Àti ti Algeria ní Ainul Mahdi. Ní Ainul Mahdi. Tí ń jẹ́ àyè bàbá. Tí ń jẹ́ àyè ibi tó ti bí bàbá gangan. Ìyá ń fa àti bàbá ṣé ìta ìbòsí lè má lọ sí ara rẹ̀. Òun ló bá àti bàbá Sheikh Muhammad Tahir Bauchi wọn ò lè ṣe káwọn mọ́ dé Ainul Mahdi. Ara wà sínú. Táàbà sọ àlíbàtú bàbá Nàìjíríà lónìí àtàrí bó ṣe ẹ wọ́n jẹ́. Táàbà sọ àlíbàtú bàbá Nàìjíríà lónìí nínú ẹni àròmú ẹ̀sẹ̀. Bàbá Sheikh Muhammad Tahir Al-Bauchi ọjọ́ orí ń gbé ìmọ̀ wọn gbé ìsìlọ́wọ́ ọba wọn gbé ìdí pàṣẹ lójú ọ̀nà yìí gbé jàmá wọn gbé àwọn ọmọ tó bí gbé ọmọ kéwù gbé. Àbẹ̀tígbà tọ́lọ̀ ní Zéùsà ni Amir Lamido lòún gbé fún kọ́. Tọ́lọ̀ ní Sheikh Lamido lòún gbé fún kọ́. Sheikh Al-Bauchi ọwẹ́pọ̀ mẹ́. Sheikh Al-Bauchi wẹ́pọ̀ mú wọn. Sheikh Sharif Sọ́ọ́lì wẹ́pọ̀ mẹ́. Sheikh Sharif Sọ́ọ́lì. Ebi àṣà Sheikh Sharif Sọ́ọ́lì ń bá iṣẹ́ débi ojú ọ̀nà yìí. Wọ́n bá iṣẹ́ dé lọ́dọ̀ ẹ̀ yìí. Ọ̀gá àlàfẹ́ sọ ni àbí Nigeria àbí Chad. Odi Allah wa.
ọmọdé ó pè dé èèyàn pé bẹ́ẹ̀ sáré ìyànú ló pè bẹ́ẹ̀ sáré ìyànú máa pè yàn ló kọ ní ẹnìkan náà ló pè ló kọ ẹnìkan náà ní pé ọ̀rọ̀ ọmọ ẹ̀yẹ pọ̀ lẹ́nu àwọn èèyàn pa ẹ̀ mú bí ọmọdé rẹ̀ ló pè bẹ́ẹ̀ wọ́n pákéjì ẹ̀ nínú òfin tí wọ́n bẹ̀rẹ̀. ọ̀rọ̀ àyíníkà fún mi ọ̀rọ̀ ìkìdí ẹ̀fọ̀rọ̀ ìkìdí lẹ̀ akéwù ẹ̀dọ́ kéwù èyí á sẹ́ kéwù dìde fèdí èyí ọgbọ́dọ̀ kéwù dìde fèdí èyí ọgbọ́dọ̀ kéwù dìde fèdí tó ọ̀rọ̀ ìkìdí nu bí ọba ní tọmọké wọ́n fi pè bẹ́ẹ̀ wọ́n pè bí ọba ní lára ọmọké tí ń pa fáwọn ní mufti ọkì gbogbo ayé wá gbà dẹ́ kí n báwọn kan bọ́ọ̀lì kan ni wọ́n jòkó tí wọ́n fi jẹ́ àìmọye tó ó ní lára ní ni wọ́n fi làwọn máa gbẹ́ pé àfa àwọn wọ́ọ̀tì nǹkan báyìí wọ́n sì sọ̀pọ̀tì ẹ̀ gbogbo ayé rẹ̀ gbé bẹ́ẹ̀ àwọn ayé tí ń pè ọgọ wọ́n bá gbé dé lára bá wọn rọ́ dùn ẹ̀ bọ́rọ̀ bá dọ̀rọ̀ kéta ni wọ́n pákéjì ẹ̀ ni wọ́n náà pákéjì ayé ká mọ̀ bí tó nì. ok. ibi mo ti gbọ́ ibi bàbá òun kò ṣe tó bí sẹ́ríf sọ́ọ́lù ṣe tó nínú mà. bá ṣe tó nínú mà. ibi àwọn ọmọ kéwù wọn wá ibi tó ti produce ọmọ kéwù dé. bá produce ọmọ kéwù dé. ọmọ kéwù sẹ́ríf sọ́ọ́lù wo ti jẹ sẹ́kítọ̀ ìbẹ́rẹ́ ọ̀bẹ ti Nàìjíríà yìí. àìmọye ọmọ kéwù wọn tó ti di adájọ́. Professors pọ̀ rẹpẹtẹ. ọmọ bíbí náà wọn lọ fi ṣe ambassador Morocco. bẹ́ẹ̀ ni ọmọ bíbí wọn ló jẹ́ ambassador Morocco tó ìṣojú Nàìjíríà ń bẹ́ẹ̀. àyìnbáyé tíra gbogbo àdìsí agbára ẹ̀ lọ́wọ́. àwọn ló pákéjì. bí dábìsì sọ lábáwọ ọmọlábáwò tó máa wọ pé tí dúdú sì níwọ̀ yìí ṣá. ṣe dúdú ìwọ̀ yìí. bẹ́ẹ̀ bó ṣe tóòní ibi tí wọ́n fún sẹ́wọ̀n sàmì sílẹ̀ àgbàtúndà fáì ojú kìá dà rẹ̀. wọ́n ṣe tóòní àtàwọn àṣìṣe Muhammad Tahir Al-Bauchi. ẹni mọ́tàbà. wọ́n ṣe mọ́rí àbá ni. àwọn ti ronú lákàyè wọn ti dàgbà yìí pé ọ̀dọ̀ wa náà lọ́sà wà. wọ́n ò gbé lọ́kùn ní. àwọn náà sáà ni. wọ́n kí ṣe sẹ́rí sọ́dọ̀ wa káwọn akéwì ẹjọ́ ní ẹ gbọ́dọ̀ tẹ̀lé o ẹ má tẹ̀lé lánàá òkúrọ́ ni ó yè mí lọ́gbà. ilé ìgbà àgbọ̀jọ́ káwọn jàmá tiẹ̀ àtàwọn akéwì ẹ gbọ́dọ̀ tẹ̀lé o wọ́n máa bá wọn ojú sí. àmọ́ gba àwọn pákí tí wọ́n gbé lárugẹ àwọn tí wọ́n fún lárugẹ ọwọ́ tiẹ̀ wọ́n gbé lárugẹ lọ́dọ̀ ìjọba. yóò bá ní nǹkan ó yẹ ká ronú. so ọlọ́run kọ́ àwọn bàbá méjèèjì yẹn náà. àwọn bàbá méjèèjì. tọ́lọ́run tún mú wọn wá sínú ọ̀rọ̀. tọ́lọ́run tún mú wọn wá sínú ọ̀rọ̀ ṣé Muhammad Tahir Al-Bauchi àti ṣé Sharif Saleh. ọba tó fi bẹ́ẹ̀ fún bàbá wa ṣe kí á dà. ọba tó ṣe bẹ́ẹ̀ fún àbá wa Mọ̀lánà ṣe àádà. wọ́n sọ̀kalẹ̀ dáadáa. wọ́n sọ̀kalẹ̀ dáadáa. wọ́n sọ̀kalẹ̀ dáadáa. olùmọ̀sájà wọn sọ̀kalẹ̀ dáadáa. olùmọ̀sájà wọn sọ̀kalẹ̀ dáadáa. sẹ́yìn sọ́dún dẹ̀ níwà fà bàbá ni. ọ ń sọ yìí pé ẹnu bàbá mi ti gbọ́ ó ní Sheikh Adam kò sí tóun bá rí láyé ọmọ sí Adam ni o ọmọ kí sí Adam ni o ọ láyè lọ́dọ̀ wọn. níjọ́ tá a lọ sí conference ní Morocco nídùúrúsù àtàlẹ́ àpọ́n wá yan àwọn èèyàn spọ́ọ̀tì ìyẹn ọ̀dọ̀ bàbá yẹn ló ti wá ó wá bàbá lọ kí lábújá ó ní níjọ́ táwọn náà dìde bọ̀. àwọn tó ń jágbàjọ náà àwọn sí Adamu ni láfa wọn wá ń ṣe conference kan ní Bayero University sí Adamu wa wọn ní pépà ọkọ pépà fún màdọ́rà yìí bàbá Nasiru Kabara wa Gumi wa àwọn àgbààgbà fà wa àwọn nìjẹ kọjọ náà ní lọ́dọ̀ àwọn náà kọ pépà tàwọn àwọn yẹn wá kì tàwọn sí Adamu kájẹ. Baba Nasiru Kabara ka tiwọn Gumi ka tiwọn wọn á kéde àwọn ọjọ́ wọn kà ọ̀dà fún kiri tí Adamu ti wá rí wọn tí Adamu wá ní a ẹ máa ń gbọ́ àbáyé náà kẹ́ ẹ jẹ́ kó ní òun tó fẹ́ wí tí Adamu ló gbàyè fáwọn ọ̀hún wa bọ́ bẹ́ẹ̀ bàtà wọn pìsẹ́ǹtì bébà yẹn tán ó ní títí Adamu dé adé níbi àmọ́ náà tó ìlú níyà tí Adamu wá gba pépà wọn. báyìí sẹ́yìn ní ìsìn ẹni tẹ́ fi ọ́ sọ̀rọ̀ mi
sẹ́ẹ̀rì tó wí àtẹ̀mí ádámà yìí àti gbogbo yìí yìí tó wí ọ̀dà àti gbogbo tá a kọ́ lọ. ó ní bàbá promote òun kò sí ìlú bá tẹ́wọ́ bàbá láyé àbọ̀bá tó bàbá wọ́n láyè lọ́dọ̀ wọn ní àyè ẹjọ́ mo ti lọ Cairo tí a lọ bá wọn nílé wọn tí wọ́n gbé Cairo nítorí fi sọ̀rọ̀ wọn ìbéèrè ni wọ́n bí jọ náà nípa bàbá nítorí fi sọ̀rọ̀ bàbá yóò lé ní 40 minutes nígbà tí ó rí ìnáwó bàbá ó sì rí ibi tọ́nà tó fún bàbá bí gbogbo àwọn tí wọ́n ṣe tó nínú ìmọ̀ nínú ọlá náà wọ́n sọ kì í ádàlẹ̀ fún ọba Kánò nígbà tí sọ́wọ́ ni wọ́n fún ní kọ́lá ọ̀dà àwọn àlọ́ òṣìṣẹ́ pẹ̀lú àwọn bàbá àwọn méjèèjì òun. àwọn bàbá méjèèjì náà ṣé ó Sharif Saleh àti ṣé Muhammad Tahir lílá bí kọ̀ọ̀kan fún wa. إلى في قريش إلى في رحلة الشتاء والصيف والربيع والبيت والخوف. bàbá ṣé Abdulfati. bàbá ṣé Abdulfati ní Maiduguri. Abdulfutuhat. ní Maiduguri. ṣé Abdulkadir ní Zaria. ṣé Abdulkadir ní Zaria. ṣé Ògìdìrímà. ṣé Ògìdìrímà. Zawil Mahari. ṣé Miskin ní Maiduguri. ṣé kárí gbogbo àwọn ńláńláńlá. ṣé kárí gbogbo àwọn ńláńláńlá. ṣé Wàlẹ́ Arásìmí. ṣé Wàlẹ́ Arásìmí. wọ́n ti lọ́dọ̀ Ọlọ́run. wọ́n ti lọ́dọ̀ Ọlọ́run. kúlù wàllá pẹ̀lú bismillah.